gbogbo wa jà fómìnira káwọn amúnisìn fi wá ṣẹrú káfí mọ̀ ṣọ̀kan ọmọ Yorùbá wa káwọn fẹsẹ̀ ṣe láàrin ara wa Yorùbá ló kó wa pọ̀ ẹgbẹ́ àjọṣe òkọ́ mi òun làbá ìṣà ọmọ Odùduwà ó ti dòbẹ́ ẹgbẹ́ kí gbogbo wa jà fómìnira káwọn amúnisìn fi wá ṣẹrú káfí mọ̀ ṣọ̀kan ọmọ Yorùbá wa káwọn fẹsẹ̀ ṣe láàrin ara wa Yorùbá ló kó wa pọ̀ ẹgbẹ́ àjọṣe òkọ́ mi ó lè bá wa ṣe. bá ń gbé wálẹ̀. ẹ jẹ́ kí gbogbo wa jà fómìnira káwọn amúnisìn. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin wassalatu wassalamu ala asrafil mursalin sayyidina Muhammad sallallahu alayhi wa sallam. Ajá Sidiko, Aba Ismail, Alájà Balikisu, ẹgbẹ́ wálẹ̀ yányá. Mo kí gbogbo ọmọ Nàìjíríà jákèjádò ní gbogbo bí tẹ́ bá wà lágbàlá ayé, pàápàá jùlọ ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire, mo kí gbogbo yín o. Gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo bẹ́ẹ̀ ti mọ̀ mí èmi ọmọ yín Alhaji Ibrahim Labaika Gausu Saman, Golden Son of Africa, Golden Son of Islam, Golden Son of Ìlọrí Ayatullahi. Mo fi àsìkò yìí kí gbogbo yín wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Èyí tí mo gbé wálé ní yàtọ̀, èmi sábà sí lórí live, màá ṣe tí ń ṣe màá post ẹ̀ ni. Àmọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí yìí ó kọjá bẹ́ẹ̀. Àwọn tí wọ́n kọ́kọ́ dé ojú òpó Alájà wa Fausiyat Elégùṣì láti kó, mo kí yín, I really appreciate you. Tí n bá ní kí n mọ̀ kí o gbọ́ ẹ̀yin tí ẹ ti wọlé, yóò padà wá mọ disturb àwọn ibi tí mo fẹ́ lọ direct. Gbogbo tí mo ní lórí ètò yìí ó ju 30 minutes lọ. Mo fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin lọ́ba nílẹ̀ Yorùbá. Mo wá kí gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń gbé àṣẹ ilẹ̀ Yorùbá lé lọ́wọ́. Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá wa tí mo fi tàpọ́nlé dárúkọ wọn, bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́. Inú mi dùn pé mi ìṣẹ̀ṣẹ̀ mọ́ dá sọ̀rọ̀ tiwọn náà. Ó láwọn orin tí mo fi kí wọn tí mo dẹ̀ fi advice bàbá wa. Ọba tó gbé yín kalẹ̀ tó ṣàánú yín, ẹ̀yin náà kọ́ àánú Ọlọ́run lẹ rí gbà bàbá Ọbásanjọ́. Ọlọ́run dákun mọ́ sàbáwá lọ́rẹ̀ ẹ̀mí yín jù báyìí lọ. Pàápàá jùlọ ilẹ̀ Yorùbá yìí dọwọ́ yín kó tó di pé dàgbà tẹ́ dògbó, kò sí bá tilẹ̀ wò ká pẹ́ láyé tó gbogbo ó kú. Bàbá Ọbásanjọ́ kó tó di pé ẹ lo 100 ẹ lo gbogbo iye tọ́lọ́ bá tún lẹ́ lò kẹ́ tó wá lọ tẹ́ fàwọ́ ọmọlẹ̀. Ilẹ̀ Yorùbá yìí gbọ́dọ̀ dá lójú ẹ̀mí yín, Ọlọ́run jọ dá lójú ẹ̀mí yín. La ilaha illallah. Kò sí ẹlẹ́yàmẹ̀yà, kò sí ẹlẹ́sìn mẹ́sìn ní eléyìí. Mo kí gbogbo àwọn lóyè àwọn bẹ́ẹ̀ tọ́lọ́run tún gbéga nílẹ̀ Yorùbá. Bàbá wọ̀ nífẹ̀ẹ́, bàbá tó sọ pé àjọjẹ òdùn bẹ́ẹ̀ nìkan ò ní. Bàbá wọ̀ nífẹ̀ẹ́, kábíyèsí o. Mo sì kí bàbá wa, bàbá tó ṣe pé ń bẹnu ọlá ń bẹnu ipò tó sì tún ní rẹ́spẹ̀tì. Bàbá wa Aláàfin Ọ̀yọ́, níjọ́ tí wọ́n ń kí bàbá wọ̀ nífẹ̀ẹ́, bàbá tó wá ṣe báyìí, la ilaha illallah, orí mi wú mo rẹ́kọ̀ọ́kọ́ lára yín. Kábíyèsí bàbá wa Aláàfin Ọ̀yọ́, ikú bàbá yèyé, ọlọ́mọsàjà rẹ̀ mi yín pẹ́. Tí bá ní máa kà lọ ọjọ́ lọ, ẹ̀yin tẹ́ ń pè mí, ẹ má pè mí sórí aago mi, ẹ dákun. Ní jẹ́ kéèyàn pè lénìí, tábà tiẹ̀ pè á padà sọ nọ́mbà tẹ́ pè sí. Abẹ̀yìn lórúkọ Ọlọ́run, mo fọlọ́run bẹ̀yìn. Ẹ jẹ́ n sáré kí bàbá wa Akíntóyè, ẹ jẹ́ n kí àwọn kí n fi ká ńlẹ̀. Látara bẹ́ẹ̀ kí n wá kí olóyè Chief Sunday Igboho, kí n kí yín. Kí n tó jẹ́ kí n tún respect yín lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni pé bí mo ṣe bínú tó lórí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀, ọ̀rọ̀ ẹ̀sìn, mo ní olóyè ẹ má dá sọ́rọ̀ ẹ̀sìn yìí mọ́.
èyí tọ́lọ̀ ti ṣe fún yín ẹ dúró níbi tọ́lọ̀ ń ṣe fún yín òun tí gbogbo èèyàn sì ń retí kẹ́ ẹ mẹ́sì ayọ̀ bọ̀ ẹ má dá sí mọ́ bàbá náà kò torí ọlá tó wà tòun bẹ́ẹ̀ mi ṣe bínú tó táwa ṣẹ́wọ́n ní kinní kan ọmọdé òní mẹ́kọ́ jẹ kó mọ́ra lọ́wọ́ bọ́rọ̀ Islam ṣe máa ń ké mi láàsí ni mo fi sọ̀rọ̀ síbẹ̀síbẹ̀ wọn ò bínú kódà nígbà tí a jọ sọ̀rọ̀ mo rò pọ́rọ̀ bínú ní bá pàdé ni wọ́n tún wá sọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọlúàbí àbẹ́ká àwọn pípù yìí náà ní pè mí sí ogun tí ń dá sí kó sì má bàa bàjẹ́ náà ní fi ń sọ̀tún ní fi ń sòsì kí má bàbí kan jẹ́ ọ̀rọ̀ tí yín náà ní dàrú o ọ̀rọ̀ tí yín náà ní dàrú mo sì dúpẹ́ àpẹẹrẹ tẹ́ ṣe wá lórí torí Islam dé yìí mo dúpẹ́ làkó dínú kún wálìyẹ dín kẹ́sì tiwọn kó máa jẹ́ tiwọn kí tiwa náà kó máa jẹ́ tiwọn kí tiwa náà máa jẹ́ tiwa lónìí mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ní gbogbo àgbáláyé tẹ́ bá wà èmi fi àsìkò yìí sọ fún yín ọmọ Ìlọrin lèmi Yorùbá Ìlọrin ni mí Ọlọ́run sì kó o pé fún mi ìyá tó bí mi Fúlàní ni ẹ̀rọ lọ́hùn àmọ́ lónìí nílẹ̀ Yorùbá lẹ́nìí èmi èso ọmọ àlè wọ́n bá béèrè pé ìran wo ni mí ìran Yorùbá ni mí mo kàn fẹ́ gba gbogbo Yorùbá nímọ̀ràn ni ní gbogbo ìlú tẹ́ bá wà lágbàlá ayé ọkùnrin kan fi àwọn ọmọ rẹ̀ hàn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìbẹ́ẹ̀ta ni àwọn ọmọ rẹ̀ BBC Yorùbá ló gbé ìbẹ́ẹ̀ta làwọn ọmọ rẹ̀ yín wá ń train àwọn ọmọ rẹ̀ pẹ̀lú èdè Yorùbá gbogbo nǹkan Yorùbá náà ti fẹ́ mọ̀ tán ní dídìrín ẹlòmíì ti ń bẹ ńlé tọmọ rẹ̀ ò gbọ́ Yorùbá mọ́ obìnrin yẹn òyìnbó yẹn náà wá appreciate ọkọ ẹ̀ kódà ọkùnrin òun kò tún change intonation bí ṣe ń sọ̀rọ̀ èdè ìlú ẹ̀ ó fẹ́ máa hàn ní èdè máa yẹn bíi pé sẹ́yìn àbí bí Ọ̀yọ́ nǹkan kan ni àwọn ọmọ yẹn náà tí wọ́n ń gbádùn Yorùbá náà inú ìyàwó rẹ̀ náà wá ń dùn ó lóun appreciate culture Yorùbá yìí làwọn kan wá mú hẹlẹhẹlẹ ẹ̀sìn yàtọ̀ sí ẹ̀dá tọ́lọ̀ ń dá ìlú kọ̀ọ̀kan àti ìran kọ̀ọ̀kan tọ́lọ̀ ń dá ìfẹ́ káwọn èèyàn máa dà pọ̀ o abẹ̀yìn lórúkọ Ọlọ́run àtàná Muhammad ẹ̀ máa dà pọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá ni mo fẹ́ sọ lénìí ìwọ tó ń gbọ́ mi lé ǹjẹ́ tán bá béèrè lọ́wọ́ rẹ pé ibo ni ìran rẹ ń bo lo ti wá èmi làbẹ́kà tẹ̀ ń wo yìí mo mọ ìran mi kódà mo mọ ọkọ bàbá mi délẹ̀ karùn-ún ní generation karùn-ún mo mọ̀ kónkálukú náà lọ ṣe investigation ibo náà ti bí kí lórí kì í lé yín kí lẹ̀ máa ń ṣe ń lé yín tí ó sì ní tako ẹ̀sìn tó bá wà bóyá kìrìsìtẹ́nì ni ọ́ àbí mùsùlùmí ni ọ́ àwọn tọ́lọ́ sì kwẹ́sẹ̀ àbálá ayé lọ́wọ́ tó kó lé wọn lé lọ́wọ́ náà ẹ má jà á fẹ̀sìn da ayé rú káwọn náà dúró tó bá dijọ́ gbéra kí á mọ̀ Ọlọ́run ni ó sì dájọ́ yìí ni tí mo fẹ́ kí gbogbo wa dì múlẹ̀ nínú ṣùgbọ́n ká tó máa lọ dákun orin tí à ń gbọ́ nì tó bá ń gbé sókè káwọn ará ilé kí wọ́n gbádùn rẹ̀ díẹ̀ sí kó tó di pé ìmọ̀ bẹ́tò lọ. nígbà tí ẹ̀ ń ṣètò bí a ṣe gbọ́ orin lọ́wọ́ mo ń fi àsìkò yìí kí gbogbo ọmọ Oòduà káàárọ̀ òjíire ẹ dákẹ́ máa pè mí sí orí láyìn nísìn ń padà máa pè ń padà ní káwọn ọmọ máa pè. ọmọ Odùduwà ó ti tó gẹ́ ẹ jẹ́ kí gbogbo wa jà fún òmìnira. Yorùbá ló kó wa pọ̀ ẹ̀yà tó ṣe ọkàn mi. ṣé látọ̀ òun ni mo bá ti fẹ́ bá ń pè é kó ṣàlàyé fún mi. a ní fi àkókò ṣòfò mo ti sọ fún yín lẹ́ẹ̀kan èmi ọmọ yín Alhaji Ibrahim Labaika mùsùlùmí gidi hánránhún ni mí pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀sìn Islam yìí náà ní ṣìṣe tí ń fi kú àmọ́ Yorùbá ni mí Yorùbá mùsùlùmí ni mí. ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ bàbá wa Sunday Igboho Chief Sunday Igboho ìjàlódé lónídòwe gbogbo èèyàn mọ̀ pé ọlọ́lá ni alápọ̀nlé ni yín lórí ọ̀rọ̀ Odùduwà nation yìí ni mo fẹ́ bá yín sọ̀rọ̀ lé lórí. èmi Labaika ọmọ Yorùbá ni mí ọmọ akínsì ni mí èmi èsojú gbogbo tíran Yorùbá bá fẹ́ ṣe mo rẹ́dì ń tẹ̀lé yín lọ ni
àmẹ́bẹ̀ tí mo fẹ́ bẹ̀ yín àwọn bàbá wa kan àti ń gbọ́ lẹ́nu wọn pé ṣé ọ̀rọ̀ Odùduwà nation yìí àti Àmọ̀tẹ́kùn yìí ṣé wọn ò tún wá fi ní dá ẹbọ padà sílẹ̀ Yorùbá ṣe bọ́rọ̀ ẹbọ òun náà náà jọ ń fà láàrin ara tó dá wà láàlẹ́ yìí ẹ mọ̀jà lọ̀bẹ̀ òun mọ́ rárá. Mo fẹ́ fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá wípé mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ mo fẹ́ kẹ́ ẹ lísì sọ̀rọ̀ mi bí làákàyè mi ṣe mọ́ Ọlọ́run jẹ́ ẹ gbọ́ mi yé ju bí mo ṣe máa ń sọ lọ. Mo sì fẹ́ kẹ́yin Yorùbá etí inú ni ẹ lò ẹ má lo tìta ẹ sì yájú inú kẹ́ ẹ má lo ojú tìta rárá ojú inú ni ẹ fi wo ọ̀rọ̀ yìí. Yorùbá ní ọ̀rọ̀ sùnùkùn ojú sùnùkùn là á fi wò ó. Ntí olóyè Sunday Igboho fẹ́ ṣe pẹ̀lú gbogbo àwọn ọmọ Odùduwà nation yìí táwọn àgbẹ̀ lọ́ba àbágbẹ̀ kọ́yà tí gbogbo wọn náà ti pawọ́pọ̀ tí wọ́n ti rẹ́dì gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Èmi làbẹ́kọ̀ ọmọ Yorùbá ni mí ìsì ní fọwọ́ òsì júwe lè bàbá mi. Èmi náà ń bẹ pẹ̀lú yín ọmọ Yorùbá ni mí mùsùlùmí Yorùbá ni mí. Tí mo fẹ́ fàyọ ní pé gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń kó ètò yìí lé lọ́wọ́ ẹ má fi tẹ̀sìn sí. Chief Sunday Igboho ẹ̀yin mo fẹ́ dájú ọ̀rọ̀ kọ àwa rẹ́dì láti tẹ̀lé yín àmọ́ ẹ jẹ́ kí mùsùlùmí ó máa jẹ́ mùsùlùmí kí kìrìsìtẹ́nì kó máa jẹ́ kìrìsìtẹ́nì ká ní mùsùlùmí Yorùbá kí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì Yorùbá káwọn náà máa bẹ ẹlẹ́sìn àbáláyé Yorùbá kí wọ́n máa bẹ kó wá ṣe páwọn àyè mẹ́tẹ̀ẹ̀ta ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí káwá jọ gbé Odùduwà nation káwá jọ gbé lárugẹ ní gbogbo ìgbà tọ́lọ̀ ń bá fi ọ̀pá àṣẹ ẹ̀hún lé wa lọ́wọ́ kó má jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn wọn ní padà tún wá da àárín tiwa náà rú. Ẹ pé gbogbo àwọn bàbá wa nísìn kójọ yé gbogbo wa pé àtẹlẹ́sìn àbáláyé àti mùsùlùmí Yorùbá àti kìrìsìtẹ́nì Yorùbá lájọ ní Odùduwà nation. Níjọ́ tí ẹlẹ́sìn àbáláyé bá ti jẹ president bóyá ọ̀kan nínú kìrìsìtẹ́nì àbí mùsùlùmí ni ó ṣe vice president àwa lọ mẹ́mì kẹta yóò mọ̀ sí senate president. Ìjọ tí president bá ti jẹ president tó bá yẹ pé lẹ́sìn àbáláyé ni kán gbéwèé fún ìwo tàbí Ṣàngó kí wọ́n ṣépè fún bọ́ bá ẹ dà wá kọ́lọ́hún ọ̀la làásì rẹ kí Ṣàngó ọ̀fọ̀ ọ̀ya pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ lójú gbogbo ayé. Tó bá jẹ́ mùsùlùmí ni ká wú owó dára kan sí hàn wá sí kùránì ni àbí kìí ṣe dictionary tọ́rọ̀ pọ̀lọpọ̀ àwọn tí ń búra ní sí dictionary náà ń lò kìí ṣe bible kìí ṣe kùránì. Ká wò dáadáa pé mùsùlùmí ni ọkùránì ní fi búra tó bá dalẹ̀ Yorùbá. Chief Sunday Igboho yíùn ni mo fẹ́ kẹ́ ẹ bá wa ṣe. Èmi làbáíkà látòní tẹ́ ẹ bá ti gbà wá láyè pé mùsùlùmí ó máa dádúró wọn máa ọpúrẹ́tì nínú ìjọba yín gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gbogbo tẹ́ ẹ bá ṣe àwa náà ń bẹ pẹ̀lú yín. Tọkàn tara Odùduwà tọkàntọkàn làwa ọmọ mùsùlùmí Odùduwà tọkàntọkàn bẹ́ẹ̀ náà láàárọ̀ ọmọlẹ́yìn Kristi Odùduwà tọkàntọkàn. Wàláhì tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ẹ rí i pé àní ní pọ́blẹ́mù. Àmọ́ gbogbo ẹ̀yin Yorùbá tí wọ́n ń torí rẹ̀ jà mo rí inú mẹ́sẹ̀gì táwọn èèyàn comment nígbà tí mo wo prógámù táwọn ìjọ Odùduwà nation ṣe láàárọ̀ yìí lórí social media náà mo ti wò ẹlòmíì dó Ọlọ́run ò jẹ́ kọ́mẹ́ǹtì wọn tiẹ̀ tó nǹkan kan rárá mo rẹ́ nìkan tó yẹ pé bó ṣe sọ̀rọ̀ Yorùbá náà ni mo wò pé nǹkan mọ̀ ṣe. Tá a bá wà l'Ábùjá gbogbo parastata tá a bá dé Haúsá ní sọ̀gá àwọn ń bẹ̀. Bá a wọ ọ́fíìsì kan tó jẹ́ ti sójà Haúsá ní sọ̀gá àwọn ń bẹ̀. Bá a wọ ọ́fíìsì kan tó jẹ́ immigration Haúsá ní sọ̀gá àwọn ń bẹ̀. Ìyún àmọ́ jẹ́ bànújẹ́ fẹ́mi lọ́jọ́ tó ti pẹ́ àmọ́ àní àrágbára kankan ṣe. Bẹ́ẹ̀ kò sí ọ́fíìsì dẹ́dẹ́ láyé bẹ́ẹ̀ bá tún wá délé Yorùbá ìbànújẹ́ ńláńlá ní ń jẹ́ wípé Haúsá náà wọ́n tún máa fi sọ̀gá kọ̀ọ̀kan ní gbogbo àyè tó yẹ kọ́ ọmọ Yorùbá wà. Téèyàn bá jọmọ Yorùbá tẹ́rí rẹ̀ pé tó ní làákàyè yóò máa bànújẹ́ pé ibo láyé Yorùbá ń lọ yìí.
ẹ̀yin tẹ́ ti lọ Mọ́kà rí ẹja mi tó bá jẹ́ rọ́mọ pa bàbá wa Mọ́kà tó bá ní anta Nàìjíríà tó bá ní náà wọ́n ní Kuwait ìgbà tó ń bá wá sọ èdè sí ọpá àwọn náà fẹ́ẹ́ sì sí pa àwọn gbédè ìlú rẹ̀ Haúsá ni wọ́n sọ sí ẹ̀ kò síbi tí wọ́n ti ríran Yorùbá kí Yorùbá má bàa dẹni ẹ̀yìn ló jẹ́ mi náà mọ̀ sọ tí ń sọ yìí then àwọn ọ̀pọ̀lọpọ̀ Yorùbá mùsùlùmí bìlífù pé tó bá mú wa tí Yorùbá bá láwọn dádó gbogbo owó di ẹlẹ́sìn àbáláyé ìdí nìyí tí n fi wá ń sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi wípé téèyàn bá jẹ́ Yorùbá èsè kèfèrí bàbá ṣé Ádámọ̀ Yorùbá ni wọ́n o ẹ wo wàhálà ẹ̀sìn tí wọ́n ṣe ṣé ó Kàmálídìínì Yorùbá ni wọ́n o gbogbo àwọn bàbá yìí Yorùbá ni wọ́n o bàbá ṣé Ṣùgúlùlù Yorùbá ni wọ́n o wọ́n èsì tápà o bẹ́ẹ̀ bàbá Mustapha Sílẹ̀ Àfà ni wọ́n Yorùbá ni wọ́n sì lo ayé wọn dáadáa wọ́n sì sin Ọlọ́run tí gbogbo wa bá ti conclude pé ẹ̀sìn tiwa yóò máa jẹ́ tiwa ẹ̀sìn tí yóò máa jẹ́ ti wallahi alazim ẹ rí i pé Yorùbá ó ṣe kíni Yorùbá ó dókè yóò jẹ́ tẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì èyí tó ṣe kókó jù fáwọn ọmọ Yorùbá gbogbo ayé bìlífù pé Yorùbá ò dáa wọ́n bìlífù pé Yorùbá burú wọ́n bìlífù pé ọ̀dàlẹ̀ ni Yorùbá báwo ni gbogbo àwa tá a jẹ́ Yorùbá là ṣe ní dára wa wallahi alazim tá a bá ṣera wa lóṣùṣù ọwọ̀ tá a dára wa tá a gbọ́ra wa yé gbogbo akitiyan tí àwọn Yorùbá ń ṣe yìí àwa náà jẹ́ èèyàn á sì dókè á sì débi tá a fẹ́ dé èyí tèmi ni mo sọ ní láàrin ìṣẹ́jú bíi 5 a mọ̀ wá gba àwọn èèyàn láàyè kí wọ́n ṣe kí ni ká máa pè wọlé àmọ́ ká tó pè wọlé gbogbo ẹ̀yin ọmọ Ìlọrin especially ẹ̀yin ọmọ Yorùbá ẹ rí wípé nílé àwọn àfáà tiwa táwa ti gbowó wírìdí tí tó bá gùn wọn ó tún kíra wọn ọmọ pé ọ̀gẹ́dẹ̀mbòdẹ̀mbò wàhádọ́bíà wọ́n proof ara wọn pé tápà làwọn ara wọn ìran nílọrin ìtẹ́ pé wọ́n proof ara wọn pé ìran Fúlàní làwọn ìran Haúsá làwọn ìran Gògòbírí làwọn wá ìtẹ́yìn Yorùbá lè proof ara yín pé ọmọ Yorùbá lẹ́yìn tẹ̀síjọ́mọ Ìlọrin àkíyèsí yìí òun lèmi ń pè yín sí kóńkálukú náà lè ṣe kíni kóńkálukú náà lè proof ara ẹ̀ ìran tí ń ṣe. jájọ ṣe òkò ọba Elédùà kó lè bá wa ṣe. ọmọ Odùduwà ló ti dòdò ẹgbẹ́ kí gbogbo àjà kó fi yíra káwọn kò ní Elédùà kó lábárí ṣá. ẹ máa ń pè wá ẹlòmíì tí ń pè sórí WhatsApp ẹni tí ń pè mí sórí WhatsApp yẹn máa búlọ̀kù ẹ o ẹ ṣe sùúrù ẹ jẹ́ ká máa gbàgbọ́ yé nǹkan tá a bá jọ ń ṣe láàrin ara wa. Dúró. èyí tèmi ń sọ lẹ́ni yìí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tọkàntọkàn tó bá di October 1st tí wọ́n fẹ́ ṣe peaceful rally gẹ́gẹ́ bí ọmọ Yorùbá èmi è sọ ọmọ àlè Yorùbá ní gbogbo ibi tèmi náà bá wà especially ní ìlú wa ń bí àwa náà ṣe kínni a ṣe rally tiwa a fi ara hàn pé Yorùbá ni wá nílọrin wa yìí ara àwọn tó ṣe pé kọ́dà ìyá àwọn èso ọmọ Ìlọrin kì í sì sọ ọmọ Nàìjíríà wọ́n sì ń lọ ìlú ìyá wọn wọ́n sì ń ṣe dáadáa ń bẹ̀ kò sérí ibú ń bẹ̀ lẹ́nujọ́ mẹ́ta àti ráwọn tó wá kí àwọn ẹbí ìyá wọn lẹ́nujọ́ mẹ́ta yìí ara àwọn tó ṣe pé ìlú ìyá wọn náà lọ náwó sí kò sérí ibú ń bì yìí ni àmọ́ wa ìlú yìí náà ti bí ìyá wa náà ti bí bàbá wa náà ti ní gbogbo ìgbésí ayé wa tó fi délẹ̀ karùn-ún tó bá wá rí bẹ́ẹ̀ àwọn ò ní fọwọ́ òsì júwèé bàbá wa ìran Yorùbá pọ́nbọ́nlé lèmi àmọ́ mùsùlùmí ni mí ẹ máa mọ̀ yíhun tó dájú mùsùlùmí gidi mùsùlùmí Yorùbá tí mo tó jẹ́ alùsùfìyún àwọn alùlá ilaha illallah nítorí náà gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń bẹ lágbègbè wa tó fi dọ́fà ni tó fi dé ẹ̀rin ilé gbogbo bí tẹ́ bá wà
ẹ yọjú sí wa, ẹ yọjú sí wa, àjọ ṣe rálì tiwa náà pẹ̀lú sùúrù tá a farabalẹ̀ ṣe tí ó sì ní mú jẹ̀gbọ̀n dání. tẹ́ mọ̀ pé ọmọlúàbí Yorùbá là wá, ojú tán fi ń wo Yorùbá pé bóyá Yorùbá èsè èèyàn rẹ̀, àwọn proof ẹ̀ pé èèyàn rẹ̀ ni Yorùbá, ọmọlúàbí èèyàn ni Yorùbá, àwa tẹ́wọ́ gbà, ẹ̀sìn wo sì ní bàjẹ́ lórí níta tẹ́wọ́ gbà, Yorùbá ni wá. tọ́nà bá ti fún wa ṣe kí Yorùbá náà máa ṣayé wọn, ká máa dádú, kí Yorùbá máa gbádùn. A nílẹ̀ tá a lè fi dáko, Yorùbá náà nílé oríṣiríṣi àlùmọ́ọ́nì ń bẹ nílẹ̀ Yorùbá. ẹ̀yin bàbá wa lọ́balọ́ba, ẹ̀yin tọ́lọ̀ ń kó ayé lé lọ́wọ́ nílẹ̀ Yorùbá ní kẹ́ mọ́ dà wá, káwọn èèyàn má padà gba bribe lẹ́yìn tí wọ́n á kojú àwọn èèyàn wa sórun alẹ́. gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ fúnra Yorùbá, tó bá da Yorùbá, Ọlọ́run ò ní là láyé, kò ní là lálìkìyámọ̀. gbogbo ẹni tó bá jàǹbá Yorùbá, tó fi Yorùbá tó fi bojú, tó wá lálà sí àwọn ọ̀ràn Yorùbá nítorí kí tiẹ̀ lè dáa, tiẹ̀ náà ní da kányìn nílẹ̀ Yorùbá pẹ̀lú ògo Ọlọ́run. so gbogbo ẹ̀yin lọ́balọ́ba tẹ́ dúró dédé, tẹ́ dúró ti ìran Yorùbá, Ọlọ́run bá wa dúró tẹ̀yin náà. bí mo ṣe tó lẹ́ẹ̀kan látọ̀dọ̀ bàbá wa Ọbásanjọ́, bàbá wa ọba Aláàfin Ọ̀yọ́, bàbá wa Ọọ̀ni Ifẹ̀, àti gbogbo ẹ̀yin lọ́balọ́ba tẹ́ dúró ti ìran Yorùbá, Ọlọ́run bá wa dúró tẹ̀yin náà àti gbogbo àwọn ẹbí yín. Orékelé ní nígbà tó bá tún yá á tún máa tẹ̀síwájú inshallah. gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé, bóyá ẹ fẹ́ béèrè lórí ọ̀rọ̀ nǹkan tá a sọ nísìnyí, lórí ọ̀rọ̀ October 1st tí a ṣe peaceful rally, tẹ́ mọ̀ pé ìran Yorùbá ìran ọmọlúwàbí ni. ẹ lè máa pè sórí nọ́mbà yìí nísìnyí báyìí 08035127818. ọmọ Yorùbá gidi ni kó pè wọlé, ọmọ Yorùbá tọkàntọkàn, kò bá jẹ́ ọmọ Yorùbá tọkàntọkàn mùsùlùmí, kò bá jẹ́ ọmọ Yorùbá tọkàntọkàn kìrìsìtẹ́nì, kò bá wàá jẹ́ ọmọ Yorùbá tọkàntọkàn Oòduà gangan, Oòduà ni mí. ìyà tí Yorùbá ń jẹ ti pọ̀ jù, tí Yorùbá ò lẹ́nu. Bàdé alọ Kútọ̀nù lẹ́lẹ̀ mẹ́rin lásán wọ́n fi wá pa ni. ọmọ Haúsá sì kọjá wọn pọn wọn lé. ẹ jẹ́ ká máa lọ nínú lẹ́ni Chief Sunday Igboho, ẹ bá wa mójútó àárín yẹn, mùsùlùmí Yorùbá, kìrìsìtẹ́nì Yorùbá, àtẹlẹsìn àbáláyé Yorùbá. ó dìgbà kan náà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.